lẹ́yìn tí ó ti orílẹ̀-èdè Saudi Arabia tó ti lọ ṣe hajj tó jẹ́ ọ̀kan lára òpó márùn-ún tó gbé ẹ̀sìn Islam dúró. Olúwo ti ilẹ̀ Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọba Abdulrasheed Adéwálé Àkànbí Tèlú àkọ́kọ́ ó mà ti ń kojú wàhálà àti ogun tuntun lọ́dọ̀ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan, ìyún ẹgbẹ́ tí wọ́n ń pè ní ẹgbẹ́ Human and Environmental Development Agenda EDA, tí ó sì jẹ́ wípé àwọn ẹgbẹ́ náà wọ́n ti ránṣẹ́ sí gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun wípé kó tètè rọ Olúwo lóyè o, nítorí pé èèwọ̀ ni wọn kì í fi ọ̀daràn tàbí ẹni tó bá ti ṣẹ̀wọ̀n rí kàn fi ṣe ọba. Ẹ rántí wípé kí Olúwo kó tó di pé ó lọ sí orílẹ̀-èdè Saudi Arabia, ìní ìròyìn jáde nígbà tí àwọn iléeṣẹ́ ìwé ìròyìn àwọn òyìnbó pàápàá The Sun and the Mail ní ìlú England, ìyẹn pàápàá London, tí wọ́n gbé ìròyìn jáde nípa Olúwo wípé ní ìgbà tó wà l'Amẹ́ríkà jìbìtì ló ń lù, wọ́n sì mú un fún ẹ̀sùn ọ̀daràn tí wọ́n jù sí ẹ̀wọ̀n. Kódà àwọn ìwé ìròyìn náà kọ nípa Olúwo lásìkò tí ọmọọba England, ìyún ọmọọba Williams, tí ó ṣàbẹ̀wò sí orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìyàwó ẹ̀, tó sì jẹ́ pé ńgbà tí Olúwo tó gbàlejò àwọn méjèèjì làwọn ìwé ìròyìn àwọn òyìnbó náà ń tú àṣírí pé ọ̀daràn àti ẹlẹ́wọ̀n tí kò lè wọ Amẹ́ríkà tí wọ́n sì ń wá l'Amẹ́ríkà dàsìkò yìí ó ní ọmọọba England, ìní ó gba ọmọọba England lálejò, àti pé irú ẹ̀ ni wọ́n lọ́ fi ń jọba ní ìlú kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn gan ni ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Human and Environmental Development Agenda EDA ìní wọ́n máa fèsì sí nínú àtẹ̀jáde tí wọ́n fi síta nípasẹ̀ alága wọn Comrade Ọlárẹ̀wájú Sùrájù, ìní wọ́n ti jẹ́ kó di mímọ̀ o wípé kò lẹ́tọ̀ọ́ kí gómìnà Adémọ́lá Adélékè máa wo irú ẹ̀sùn bẹ́ẹ̀ níran. Wọ́n ní àsìkò ti tó kó gbé ìgbésẹ̀ gidi lórí àṣírí tí àwọn ìwé ìròyìn àwọn òyìnbó tí wọ́n tú náà. Wọ́n ní nítorí pé nǹkan tó jẹ́ nǹkan ìwọ̀ ni àti nǹkan tí ò bófin mu kí odidi ọba kó jẹ́ ẹlẹ́wọ̀n tàbí ọ̀daràn, tó sì ní kíákíá kí gómìnà Adémọ́lá Adélékè kó sì yẹ ọ̀rọ̀ náà wò kó sì rọ Olúwo lóyè tó bá jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi ń kàn án. Ẹ rántí wípé láìpẹ́ yìí ni ariwo tiẹ̀ sọ lórí ọ̀rọ̀ Olúwo pẹ̀lú bí wọ́n ṣe ń fi ẹ̀sùn kàn wípé ó ṣí orí sílẹ̀ lásìkò tó ń ṣe hajj lórílẹ̀‐èdè Saudi Arabia, èyí tí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n sọ wípé èèwọ̀ ni ọba ilẹ̀ Yorùbá kò gbọdọ̀ ṣí orí sílẹ̀ ní ìta gbangba.